Yes, ọdún àṣà àtúntìdé àwọn ọmọ Yorùbá ti ìlú University of Ilorin Yoruba students, all Yosa students, congratulations. Live for Ogun, this is Easy Wealth Media where entertainment meets endless curiosity. So therefore, we are here to get our imagination concerning Osiasa. So therefore, let's give it to the speaker of the day. A gbọ́ pé ẹ̀yin ni the head of committee about Osiasa tá ń ṣe ní ìlú Yosa. Kákọ́ tó bẹ̀rẹ̀ nípa Yosa wípé inú yín dùn gidigidi ṣùgbọ́n wọ́n ní pé àkí ṣáájú ẹlẹ́dẹ̀ pẹ̀ẹ́dẹ́. Nítorí náà inú wa máa dùn tẹ́ bá lè ṣáájú tẹ́ bá lè sọ fún wa bí inú yín ṣe dùn tó ní ọjọ́ tòní fún àṣeyọrí ti Osiasa. Àkọ́kọ́ náà orúkọ tèmi ni Sẹ̀mí Abdulwakil Ìdòwú tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀sán tí mo jẹ́ adarí ayẹyẹ fún ẹgbẹ́ Yosa Yorùbá Study Student Association of Nigeria tó kalẹ̀ sí Yunifásitì Ìlọrin. Èní ni a ń ṣe àjọ̀dún ọjọ́ àṣà eléyìí tí a máa ń ṣe lọ́dọọdún. Tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ àṣà la máa ń ṣe ṣùgbọ́n ti ọdún yìí ó kàn mọ̀mọ́. A ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ ajé tó ọjọ́ mẹ́ta la fi ṣe ṣùgbọ́n èyí ni a ṣe àṣekágbá tó lóyìnbó ń pè ní grafina. Èyí jẹ́ àjọ̀dún tá a fi máa ń pẹpẹ àṣà Yorùbá ibi tá a ti wá láti máa rántí àwọn nǹkan tí àwọn bàbá wa àwọn bàbá ńlá èyí tí wọ́n fi ilẹ̀ fún wa lógún ìgbà tó yẹ pé àwọn ọmọ òde òní á ti pàtì látàrí àṣà àwọn akónilẹ́rú tí à ń yá lò. Eléyìí jẹ́ nǹkan tó múnú wa dùn nítorí pé àrùn ti lé ni àwọn àgbà wọn dẹ̀bọ̀ wọn ní ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàwó àti pé òdòdó bá gbàgbé orísun òdò náà gbẹ. Kábọ̀bà wa gbàgbé orísun wa la fi dá gbé àjọ̀dún ìkàlẹ̀ pé ká máa ṣe àjọ̀dún àyájọ́ ọjọ́ àṣà. Ìyẹn ni pé Osiasa jẹ́ ọdún tẹ̀ máa ń ṣe ní ọdọọdún àbí èyí tó jẹ́ pé gbogbo àwọn level by level ló máa ń ṣe ọ̀sẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bí òyìn ṣe kàn wá wọ́n ní pé ọdún yìí ó ṣe kí ni ó yàtọ̀ gidigidi gan ni nígbà tí mo dẹ̀ gbọ́ tí ààrẹ tó present ní orí ìtàgé ní ìgbà tètò náà lọ lọ́wọ́lọ́wọ́ mo gbọ́ pé wọ́n ní pé nígbà táwọn jẹ oyè yẹn báwọn ṣe àwọn promises kan kalẹ̀ lẹ̀ fún gbogbo àwọn ẹni tí wọ́n fi àwọn sórí oyè báwọn máa ṣe báyìí àwọn máa ṣe báyìí àwọn máa ṣe báyìí. Kí ló jẹ́ kí ọdún ìgangan kó yàtọ̀ ṣé nítorí pé ààrẹ tó wà níbẹ̀ àbí torí àdéhùn tó ti ṣe fún gbogbo àwọn ọmọ Yorùbá ó ló jẹ́ kí ọdún yìí yàtọ̀ ni àbí ó ní ìdí míì tó jẹ́ kó yàtọ̀? Àwọn àgbà bọ̀ wọ́n ní kò sí bí ọ̀bọ ṣe sorí sínú àkí ò ṣe kì í ṣe pé torí pé obìnrin ló jà lóye kọ́dún yàtọ̀ bí kò ṣe pé àwọn ipa tí a sà gẹ́gẹ́ bó ṣe sọ́dọ̀ ẹ̀gbọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ kan náà máa ń ṣe àyájọ́ ọjọ́ àṣà ṣùgbọ́n eléyìí àrà ọ̀tọ̀ ni. Ọjọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe a kọ́kọ́ pè ní ọ̀rọ̀ ìṣítí ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti di kámọ̀ ní tá à ń pè ní àṣà. Ọjọ́ ìkejì la fi tẹ́ pẹpẹ ojúde àmì la fi tẹ́ pẹpẹ ojú ọjà. Ọjọ́ àkọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti ojú ọjà. Ojú ọjà yẹn la ti kọ́ àwọn nǹkan tá a máa ń tà láyé ayé àtijọ́ bíi aṣọ àwọn oúnjẹ bíi àmàlà ọ̀jọ̀jọ̀ àkàrà àti ẹmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí tó yẹ pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ti Yunifásitì Ìlọrin mọ̀ pé nǹkan ń lọ lọ́wọ́ ní Faculty of Arts. Ó dáná láì fa ọ̀rọ̀ gùn fún àṣeyọrí ti Osiasa ti ọdún 2025 èyí tí a wà yìí ǹjẹ́ ó ní ipa tí ẹ kó tó jẹ́ kó fi jẹ́ ọdún tó yẹ kó dùn gidigidi ju gbogbo àwọn ọdún tó ti ṣe lọ? Bẹ́ẹ̀ ni àwọn àgbà wọn ní èèyàn ló ń bẹ́ǹdì òrò tó lò fi ń dún yẹmuyẹmu yóò bá séèyàn kò sí ní ń dóró. Lára àwọn tí ó mú kí ọdún yìí dùn gẹ́gẹ́ bí mo sọ pé èmi ni mo jẹ́ adarí ayẹyẹ fún ẹgbẹ́ Yosa àwọn gbogbo àwọn ètò tá a ṣe náà kò sẹ̀yìn mi àti àwọn ààrẹ àtàwọn olóyè tó kù. Ok, ẹ ṣé gan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ǹjẹ́ ó ní àmì kan tẹ́ fẹ́ sáyé fi fún wa àbí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó ní àwọn nǹkan tẹ́ fẹ́ sáyé sọ fáwọn gbogbo àwọn ọmọ Yorùbá tó wà níbí bí lákọ̀ọ́kọ́ ká tó pọ̀ níbí ẹ máa bá wa fi àmì sí Easy Wealth Media Hub ká tó kúrò lórí ètò yìí ṣùgbọ́n ṣó ní àwọn nǹkan tẹ́ fẹ́ àwọn ọ̀rọ̀ ìyànjú tẹ́ fẹ́ gba gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tó ń wò wá lórí ètò yìí?
ọ̀rọ̀ yanjú tí mo fẹ́ gbà wọ́n ni pé ẹ̀bá jẹ́ arántí ilé arántí títa tí ń bọ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan pé odò tó bá gbàgbé orísun kò ní pẹ́ gbẹ. Tá bá sì wò ó àṣà wa ti ń parun látàrí pé kí ni a ti gbàgbé ibi tá a ti ń bọ̀. Èmi àti ìrìnàjò ń sọ̀rọ̀ ní ìsìn láti bẹ̀yìn náà ti bẹ̀rẹ̀. Mo fẹ́ rí pé àmúlùmọ́lẹ̀ èdè lẹ́ ń sọ. Bẹ́ẹ̀ni. Eléyìí tó sì ń jáde látẹnu tèmi náà. Nítorí pé kíní yóò mú wa lára mú. Àwa tiẹ̀ tún gbìyànjú lórí pé a sì tún sọ Yorùbá díẹ̀díẹ̀. Àwọn kan wà tó ń pè wọ́n lè sọ Yorùbá. Tẹ́lómi bá ní bí mo ṣe múra ní kí ló ń ṣẹlẹ̀ báwo ló ṣe múra yìí? Láì mọ̀ pé báyìí la ṣe ń wọṣọ láyé àtijọ́. Tó máa rọ gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi. Ẹ jẹ́ ká mú àṣà wa, ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn. Àwọn àṣà yòókù wọn kì í fi àṣà wọn ṣeré. Òyìnbó kì í fi sí wọn ṣeré. Bí òyìnbó bá tiẹ̀ fẹ́ kọ́ àṣà aláṣà, wọ́n á gbé tiwọn lórí. Wọ́n á máa mú àṣà aláṣà kún ní bẹ́ẹ̀. Mi ò sọ pé ká má kọ́ àṣà aláṣà o. Mi sì ní pé ká má lajú nítorí pé ó dáa kéèyàn lọ sínú ayé kówó tó ń ṣẹlẹ̀ fún gbogbo àwọn. Ṣùgbọ́n síbẹ̀ náà kò ní dáa ká gbé tẹ̀lé náà lórí àwa pàtì wa lọ́wọ́. Ok, ẹ ṣe gan oya àti lọ lórí ètò yìí ẹ má gbàgbé ẹ máa kàn sí wa ní gbogbo ọ̀nà gbogbo ohun tẹ́ bá ti ń curious about ẹ kàn sí wa a wà ní láti ignite your imagination ẹ sáré bá wa fàmì sí Easy Wealth Media Hub. Àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ bá ní kí n fàmì sí mo lè fàmì sí ṣùgbọ́n ó ní bá a ṣe tó nítorí pé Easy Wealth Media Hub kì í ṣe ọ̀rọ̀ Yorùbá ṣùgbọ́n kí láti mọ̀ Yorùbá máa ń yá ọ̀rọ̀ wọnú èdè wọn láti inú èdè mìíràn ṣùgbọ́n àwọn wá ní bá a ṣe pé ẹ jẹ́ ìgbìyànjú ẹ̀ Easy Wealth mímí reredo wẹ́ẹ̀tì àbí Easy Wealth mímí redodo ọ̀bù mí dòdò Easy Wealth ọ̀bù Media Hub. Ẹ ṣé gan a máa kàn sí ní gbogbo ọ̀nà ẹ ṣé God bless you thanks a lot.